Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́ yín. Orúkọ mi ni Ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Olórí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ Abbas Tajudeen ti sọ ní gbangba ayé wípé àwọn olùgbé àti ọmọ ìpínlẹ̀ Kaduna kò lè ṣe alátìlẹyìn fún olùdíje ti ipò ààrẹ mìíràn yàtọ̀ sí ààrẹ Tinubu nínú ètò ìdìbò ti ọdún 2027. Ó sọ̀rọ̀ yìí jáde ní Ọjọ́bọ̀ níbi àbẹ̀wò ààrẹ sí ìpínlẹ̀ náà. Níbẹ̀ ni ó ń ṣe àlàyé wípé ààrẹ Bọ́lá Tinubu ti ń fi ara hàn láti ìgbà tí àwọn ìjọba ìpínlẹ̀ náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe pàtàkì títí di ìgbà tí wọ́n fi parí rẹ̀. Ó tún wá fi ń dá ààrẹ lójú wípé àwọn ọmọ ìpínlẹ̀ Kaduna ti ń gbáradì láti jẹ́ kí ààrẹ kó ìlọ́po méjì ìbò èyí tí ó kó ní ètò ìdìbò ti ọdún 2023. Nínú àbẹ̀wò ààrẹ Tinubu sí ìpínlẹ̀ náà, oríṣiríṣi iṣẹ́ àkànṣe pàtàkì tí ó wà fún mánigbàgbé bíi Institute of Vocational Training and Skill Development tí ó wà ní Rikachikun, Soba àti Samaru Katu, 300 ibùsùn 300 beds fún ilé ìwòsàn Heart Hospital tí òun náà wà ní Millennium City, Kaduna, òpópónà ti 24 ibùsọ̀ kìlómítà ti Kafancha Township Road, Tudunbiri Road, 22 ibùsọ̀ kìlómítà Karu-Pabengua Road èyí tí ó so Kukaru àti ìjọba ìbílẹ̀ Kubau papọ̀, Vocational and Skill Training Center ní Tudunbiri àti kíkó ọkọ̀ akérò tí ó ń lo afẹ́fẹ́ iná 100 sílẹ̀ fún lílò, 100 compressed natural gas (CNG) buses. Abbas wá ṣàpèjúwe àbẹ̀wò ààrẹ gẹ́gẹ́ bí olórí tí ó máa ń gbọ́rọ̀ tí ó sì tún máa ń tìkálára rẹ̀ ṣiṣẹ́ lórí ohun tí ó bá gbọ́ náà, àti olórí tí ó tún máa ń gbé ìgbésẹ̀ ní kíákíá lórí ọ̀rọ̀ tí ó bá gbọ́ náà. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun dúró gẹ́gẹ́ bí agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Kaduna. Òun sì tún dúró fún ẹgbẹ́ òṣèlú àwọn ti ìpínlẹ̀ náà àti gbogbo àwọn ará ìlú wípé ìdá 30% nínú ọgọ́rùn-ún ní ìbò tí ààrẹ kó ní ètò ìdìbò ti ọdún 2023 tí àwọn sì wá ń ṣèlérí fún ààrẹ wípé ìdá 60% nínú ọgọ́rùn-ún ni yóò kó nínú ètò ìdìbò ti ọdún 2027. Ó wá ní ọ̀rọ̀ tí òun sọ náà kì í ṣe ọ̀rọ̀ ẹnu lórí ìlépa òṣèlú lásán bí kò ṣe àfojúsùn tí ó létò tí ó sì tún ní àtìlẹ́yìn ìṣọ̀kan òṣèlú nínú àti gbogbo ènìyàn tí ó nígbàgbọ́ nínú ìṣèjọba tí ó jẹ́ adarí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn The Nation. Gómìnà àná ti ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ni ó ti sọ níta gbangba ayé pẹ̀lú ọkàn ìgboyà wípé kò ṣeéṣe fún ààrẹ Tinubu láti jáwé olúborí nínú ètò ìdìbò ti ọdún 2027. Olóyè ti inú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP náà sọ̀rọ̀ yìí síta nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ tí ó ṣe, èyí tí ó ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ ìgbàlódé X. Níbẹ̀ ló ti sọ wípé ẹnikẹ́ni tí ó bá tún lérò mìíràn tí ó yàtọ̀ sí ọ̀rọ̀ tí òun sọ yìí, á jẹ́ wípé irú ẹni náà kò gbé ní orílẹ̀-èdè Nàìjíríà rárá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ náà ni ó ti ṣàlàyé wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí ti sọ ìgbàgbọ́ tí wọ́n nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress (APC) àti ààrẹ nù, tí wọn kò sì ní lọ́kàn mọ́ láti dìbò fún wọn nínú ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìgbà gbogbo ni ìṣèjọba ààrẹ ń fi ọkàn àwọn ènìyàn balẹ̀ lórí wípé ìyà tí wọ́n ń jẹ yóò wá sópin láìpẹ́. Mínísítà fún Information àti National Orientation Mohammed Idris sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà lórí ẹ̀rọ móhùnmáwòrán ti iléeṣẹ́ Channel ní Ọjọ́rú. Níbẹ̀ ló ti ń ṣàlàyé ní kúkúrú ohun gbogbo tí ìṣèjọba Tinubu ti gbé ṣe nípa fífi ètò ọrọ̀ ajé sí ipa ọ̀nà tó dára. Gómìnà àná ti ìpínlẹ̀ Kaduna náà tún fi ọkàn ìgboyà sọ wípé kò sí Àbújá lọ́rùn ọ̀pẹ fún gómìnà àná ti ìpínlẹ̀ Èkó. Ó tún wá sọ pẹ̀lú ẹ̀mí ìdánilójú wípé ẹgbẹ́ òṣèlú alátakò tí kò ní agbára kankan yóò borí Tinubu nítorí pé inú àwọn ọmọ orílẹ̀-èdè yìí lápapọ̀ kò dùn sí ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ètò ìlànà tí àwọn tí ó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ náà ń ṣe. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé
gbogbo àwọn olóṣèlú tí wọ́n ń bọ̀dí sínú ẹgbẹ́ òṣèlú tí ó wà lórí àga àlééfà lọ́wọ́lọ́wọ́ náà kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí ààrẹ yóò ṣe kùnà nínú ètò ìdìbò ti ọdún 2027 nítorí pé àfojúsùn àti ìlépa ẹgbẹ́ òṣèlú SDP àti ìgbédìde ohun ìdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan alátakò ní ìbò tí àwọn ènìyàn yóò dì. Ó tún wáá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo àwọn olóṣèlú tí wọ́n ń sá lọ sínú ẹgbẹ́ òṣèlú APC jẹ́ ọlọ́kánjúà, elébi àti oníjẹkújẹ àti pé àwọn ni olóṣèlú tí wọ́n ń wá ipò, wọ́n fẹ́ gba iṣẹ́ àkànṣe, owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó tún wáá sọ síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n tún bọ̀dí sí ẹgbẹ́ òṣèlú APC ni àwọn tí wọ́n lẹ́bọ lẹ́rù tí àjọ tí ó ń rí sí ọrọ̀ ajé àti ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ EFCC àti ICPC ń wá kiri. Gbogbo èròǹgbà yìí ni ẹgbẹ́ òṣèlú SDP àti ẹgbẹ́ òṣèlú ìṣọ̀kan alátakò náà ṣiṣẹ́ lé lórí tí ó sì tún jẹ́ àfojúsùn wọn nítorí pé àwọn nígbàgbọ́ wípé ètò ìdìbò ti ọdún 2027 yóò jẹ́ láàrin ẹgbẹ́ òṣèlú APC àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. El-Rufai tí ó ṣe àtìlẹ́yìn fún Bọ́lá Tinubu nínú ètò ìdìbò sí ipò ààrẹ ní ọdún 2023 náà ni ó bọ̀dí sí ẹgbẹ́ òṣèlú SDP tí ó sì tún jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú náà. Ó tún jẹ́ ẹnìkan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú ìṣọ̀kan alátakò èyí tí ó ń tako ìṣèjọba ààrẹ báyìí. El-Rufai àti àwọn olóṣèlú tí wọ́n ní èròǹgbà kan náà pẹ̀lú rẹ̀, àwọn bíi gómìnà àná fún ìpínlẹ̀ Rivers Chibuike Rotimi Amechi, igbákejì ààrẹ àná Atiku Abubakar àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni adarí ẹgbẹ́ ìṣọ̀kan alátakò tí wọ́n ń gbáradì láti yọ ọwọ́ ààrẹ Tinubu kúrò láwo nínú ètò ìdìbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Gómìnà ti ìpínlẹ̀ Abia Alex Otti ti sọ síta ìgboro ayé wípé ìṣèjọba òun ti mú ètò ààbò lọ́kùnkúndùn tí àwọn kò sì ní ẹ̀mí ìpamọ́ra kankan bí ó ti wù kó kéré mọ́ fún ìwà ọ̀daràn. Otti ṣe ìkìlọ̀ yìí ní Ọjọ́bọ̀ ní Umuahia nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ètò tí ó máa ń ṣe lóṣooṣù pẹ̀lú wọn wípé láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn ni àwọn ti ń rí àkọsílẹ̀ lórí bí ètò ààbò ṣe mẹ́hẹ ní Umeneochi àti àwọn agbègbè kọ̀ọ̀kan ní Isukwuato débìí pé wọ́n kọlu ọ̀kan nínú àwọn kọmíṣánná ọ̀hún láàrin Umeneochi àti Umuahia, ṣùgbọ́n lọ́rọ̀ ẹ̀yìn kọmíṣánná náà sálà fún ẹ̀mí rẹ̀ tí ó sì bọ́ lọ́wọ́ wọn àti pé àwọn olùgbé ìlú náà lè jẹ́rìí sí wípé ó tó bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni nǹkan ti yí padà ní kíákíá. Ó tún wáá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo nǹkan tí ó bá gbà làwọn yóò ṣe o láti rí i pé ààbò tó péye wà ní ìpínlẹ̀ náà bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ènìyàn ti gbọ́ tàbí wọn kò gbọ́ ìròyìn náà pé ibi ibùba tí àwọn ọ̀daràn náà ń lò ní agbègbè Ugbuagbo ni àwọn òṣìṣẹ́ elétò ààbò tí ìjọba ti lọ kọlu àwọn ọ̀daràn náà nínú oṣù tí a wà nínú rẹ̀ yìí. Níbẹ̀ ni wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan bíi irinṣẹ́ lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe iṣẹ́ ńlá ibi wọn àti pé ó bà wọ́n lọ́kàn jẹ́ wípé àwọn pàdánù ọ̀kan lára sójà ológun àwọn, ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ elétò ààbò rí i dájú wípé àwọn bí ibùba wọn náà wò tí wọ́n sì tún fi ọwọ́ òfin mú àwọn díẹ̀ lára ọ̀daràn náà tí ó wà níbẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì farapa yànmọ̀yànmọ̀. Nítorí ìdí èyí ni gómìnà Otti ṣe mú ìdúró rẹ̀ dáadáa lórí ìpinnu tí ó ṣe wípé kò sí àyè rárá mọ́ fún àwọn apanilẹ́kúnjayé. Ó lọ tún kìlọ̀ fún àwọn alóhùn-kígbe ìwà ajínigbé, adàlúrú, agbébọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìpínlẹ̀ náà, ṣùgbọ́n tí wọ́n bá kọ etí ikún sí ìkìlọ̀ àwọn wọ̀nyí, wọn yóò bá àwọn náà nílé tí àwọn yóò sì fi imú wọn dánrin. Lórí ètò ìlera, gómìnà náà wá sọ wípé ìṣèjọba òun ti ṣe àtúnṣe ilé ìwòsàn alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ó lé ní 200 primary health care àti pé ọ̀pọ̀ nínú wọn náà ló ti yẹ fún lílò báyìí. Ó wáá tún ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ilé ìwòsàn àwọn náà
ni àwọn ti pèsè gbogbo ohun èlò tó péye sínú rẹ̀ èyí tí ó lè kojú àìsàn ní ìwọ̀n agbára tirẹ̀, ṣùgbọ́n àìsàn tí ó bá le ju àwọn iléèwòsàn alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí lọ ni wọn yóò gbé lọ sí àwọn iléèwòsàn tó tóbi ní ìpínlẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìròyìn lérèfé Toni kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi fún ìròyìn lérèfé mìíràn lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláìlọ́ kàn sí orí YouTube channel tí ìròyìn lérèfé, kí ẹ sì tún subscribe kí ẹ bá lè máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ o tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.